orúkọ tí bàbá mi sọ mí gan Láyọ̀ Ògúnṣínà èyí tí mo wá fúnra mi sọ̀rọ̀ àmì gbà mo délé ayé tó tó wá mọ́ ńlá tó mọ́ ń lórí òun ni pápá lòlò tí gbogbo yín mọ̀ mí sí ó kí yín pé ẹ káàbọ̀. ẹ ṣé púpọ̀. Lẹ́yìn ìgbà tí mo parí iléèwé mi mo ṣiṣẹ́ díẹ̀ gẹ́gẹ́ bí láyé jọ̀hún a máa ń pè ní people's teacher. Mo ṣiṣẹ́ olùkọ́ kékeré fún bí ọdún kan sí méjì. Lẹ́yìn ìgbà tí mo kó ńbẹ̀ mo jáde gẹ́gẹ́ bí ẹnìkan mo lọ sí ibi tí wọ́n pè ní Kwara lónìí ní Ọ̀fà ilé mo wà tí mo ṣiṣẹ́ pẹ̀lú àwọn UAC agent wọn tó wà níbẹ̀ ọ̀nà àwọn ni mo wà ní Ọ̀fà. Mo ṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọ̀wé kékeré níbẹ̀. Ìgbà yẹn àwọn Philip Morris náà ká mọ̀ polówó ọjà mo bá wọn náà ṣiṣẹ́ pẹ̀lú àwọn UAC yẹn torí pé products wọn tó bá kó wá àwa là ń bá wọn tà gẹ́gẹ́ bí salesman. Lẹ́yìn ìgbà tí mo kúrò ńbẹ̀ mo padà wá sí Ìbàdàn bí torí Ìbàdàn bí mo ti lọ sí school ní Wesley College ńbẹ̀ yẹn. Lẹ́yìn ìgbà tí mo padà dé Ìbàdàn mo nífẹ̀ẹ́ sí eré orí ìtàgé púpọ̀ jù mo dẹ̀ nífẹ̀ẹ́ sí orin kíkọ. Ṣáájú àsìkò yìí ọ̀tọ̀ ni tí bàbá mi fẹ́ kí n ṣe ó fẹ́ kí n kọ́ṣẹ́ pé gẹ́gẹ́ bí mo ṣe ń sọ nígbà tí mo kúrò ní Ọ̀fà mo padà sí ìlú Ìbàdàn mo nífẹ̀ẹ́ sí orin kíkọ àti eré orí ìtàgé púpọ̀ jù. Nígbà tí mo dé Ìbàdàn mo ní ọ̀rẹ́ kan wọ́n pè ní Akin ìyẹn ló mú mi lọ láti lọ bá wọn ṣiṣẹ́ orin kíkọ. Mo ṣiṣẹ́ pẹ̀lú àwọn Sàmí Táíwò ńgbà náà àwọn yẹn ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ Túndé Nightingale wọ́n dẹ́gbẹ́ wọn lẹ̀. Mo dẹ̀ bá wọn ṣiṣẹ́ mo máa bá wọn kọ orin sílẹ̀ mo dẹ̀ bá wọn lùlù. Mo ṣe rẹ́kọ̀dù bíi méjì pẹ̀lú wọn pẹ̀lú àwọn Star Recording Studio mẹ́rin tó jẹ́ ti Dairo IK Dairo pẹ̀lú bàbá wa Haruna Ìṣọ̀lá. Ìyẹn ni first involvement mi. Lẹ́yìn ìgbà tí mo kúrò ńbẹ̀ tí mo wá lọ sí Èkó ni mo wà ní 1960 to 61 ni mo ta gbére yẹn lọ sí Èkó tá à ń ṣeré music yẹn. Màá gbọ́ pé bàbá wa Chief Ubato Gunde pé ó ń wá àwọn èèyàn. Èyí ló gbé mi lọ sí oko bíríkì ní Yaba tí mo lọ join bàbá ní 1962-63. Ìgbà yẹn eré wọn tó gbajúgbajà yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa tán ṣe lọ́wọ́lọ́wọ́ ìyẹn ni Yorùbá Ronú. Nígbà tí mo dẹ̀ débẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé lẹ́yìn ìgbà tí mo ti bá wọn ṣe tán ti gbà mí wọlé mo kó ipa tó ní jọjú pẹ̀lú bàbá torí pé Ọlọ́run fún mi ní àwọn ẹ̀bùn yẹn torí pé ó ti wà nínú ọkàn mi láti ṣe àjọṣiṣẹ́ Yorùbá Ronú yẹn. Èmi ni mo ṣe èkejì oyè tó jẹ́ ipa tó tẹ̀lé tí bàbá Ògún torí pé bàbá gbà yẹn sí ìtàn ṣe gbà yẹn òun ni pé àwọn ni olórí gbogbo ìlú community yẹn tí wọ́n kó bá tó èkejì oyè rán lọ sẹ́wọ̀n tó tà fún àwọn ọ̀tá ẹ̀ ìyẹn ni Yorùbá Ronú yẹn. So bàbá láìkí mi kì í ṣe pé eré nìkan ni mò ń ṣe mò ń jó ijó bẹ̀rẹ̀ àjọ máa jó ni orin àjọ máa kọ ni wọ́n ṣe rẹ́kọ̀dù àjọ máa ṣe ni gbogbo tí bàbá bá ń ṣe activities torí pé Ọlọ́run fún mi ní ẹ̀bùn orin àti gbogbo ẹ̀ báyẹn. Lẹ́yìn ìgbà tí a kúrò ní Nàìjíríà tí wọ́n stop wa pé ká máa ṣeré ní Western region gbà yẹn. Kí ló fà? Torí eré tá a ṣe náà ni eré Yorùbá Ronú náà ni ìjọba Ọ̀yọ́ ní ayé premier wa nígbà náà kọ́ lóun fọ́run kẹwọn kó dẹ̀lẹ̀ fún wọn Chief Ládòkè Akíntọ́lá òun ló wà lórí àléfà gbà yẹn as premier of Western region. So gbàtàn dá wa dúró pé ká má ṣeré ní agbègbè Yorùbá mọ́. Kí ni wọ́n lè ṣe tí wọ́n fi dá yín dúró? Wọ́n nítorí pé bàbá bújọba tí ẹ sì mọ̀ pé gbogbo eré bàbá eré ìkìlọ̀ wa ni political play ló máa ń sábà kọjú gbà yẹn yàtọ̀ sí àwọn tá a ti ṣe bí àròpin tènìyàn sẹ́ránkó sẹ́nìyàn
My Darling Fatima tó jẹ́ eré oníṣègbà náà, ṣùgbọ́n àwọn political play bíi Yorùbá ronú yẹn òtítọ́ korò, àwo mímọ́, àwọn political play tó pé kò sẹ́ni tí ó bá wo eré yẹn tí ò ní hit tó bá wà nínú ìjọba tó ń ṣe tí ò bá dá nígbà náà. Èyí yẹn ló máa kúrò ní Nàìjíríà tá a gbé lọ sí Cotonou, Port Novo, from there to Ghana, from Ghana to Ivory Coast, gbogbo West Africa ṣá látọ̀ ló ń gbà yẹn. So a pẹ́ ká tó padà. Lẹ́yìn ìgbà tá a wá dé ní 1965, gbogbo ìgbà yẹn èmi náà ti ní ọ̀rẹ́, mo dẹ̀ ti gbajúmọ̀ nínú eré ṣíṣe torí along the line tá à ń ṣe gbogbo eléyìí, à ń ṣe television show náà ní Èkó torí Èkó ṣe pé kọ́lọ́nì ni, Èkó dá dúró ní kò sẹ́ni tó lè tamper pẹ̀lú wa ń bẹ̀. So à ń ṣeré lẹ́kọ̀ọ́, television play ní channel 10 gbà yẹn, gbogbo play bàbá, àwọn ipa tí mo dẹ̀ kó ń bẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ipa tó lámìlaka dáadáa ni, tó fojú mi hàn síta dáadáa. 1965 èmi àwọn àti ọ̀rẹ́ mi gbà náà bíi mélòó kan la parapọ̀ táwa náà dá tiwa sílẹ̀, a pè ní Àràbà concert party. Nínú àwọn tí a jọ dá sílẹ̀ ńgbà náà láti rí adé ẹ̀kọ́, ó ti dolóògbé báyìí. Dọ̀tún òun náà ó ti dolóògbé sìn, ó bá bàbá Sàlá ṣe, òun lọ́kọ́ ṣe iṣẹ́ pẹ̀lú bàbá Sàlá torí bàbá Sàlá dáṣẹ́ sílẹ̀ kò lè travel. So Dọ̀tún yẹn ló máa ń ṣe àwọn sìn kìíní lẹ́yìn Àjàyí Taylor. Dọ̀tún yẹn náà ni ó tún kọ́. Then ara wọn ni Fẹ́mi Phillips, ọkọ ìyá Rainbow nígbà náà. Aṣápọ̀ àdáṣẹ́ tiwa sílẹ̀. Àmọ́ ṣe àpẹ wọ́n ní ogún ọmọdé kò ń ṣeré ogún ọdún. Àwọn bíi mélòó kan tó ń jà láàrin wa. Ní ìjà náà ni kò sí ìjà, kò sí owó, kò sí nǹkan kan. A bá lọ tó ń nu kátàn sọ́ọ̀ ni. Èèyàn mélòó ló ń wo fíìmù, ló ń wo play ńgbà náà. Àwa dẹ̀ ṣẹ̀ṣẹ̀ jáde ni, ṣùgbọ́n à ń rún orí mọ́. So títí tí àwa náà tún fi rórí mọ́ títí tí a fi wá sí Ìbàdàn bí. Àwa bíi mélòó tó wá kù, èmi, Ayọ̀ Adékànbí, òun náà ti di late nsìn, kọ́nà wọn fọ́run kẹ. Túbọ̀sún Ọdúnsì tẹ́ mọ̀ sí bàbá Mòye nsìn, òun sì wà ní Ìbàdàn bí pẹ̀lú Tìámíyù Búsàrè, àwa ìlà wá sí Ìbàdàn. Àwa team up pẹ̀lú bàbá Adébáyọ̀ Fálétí, òun náà ti di late nsìn. So láwa fi dá ẹgbẹ́ míì sílẹ̀ torí pé nígbà tá a ṣe audition ní WNTV, WNBS, wọ́n mú wa. Bàbá dẹ̀ di pé à ń gbìyànjú bọ̀tà kéré nígbà náà pé àwọn àgbààgbà ní ń bẹ wájú àwọn bí bàbá wa Dúróládépọ̀, Oyin Adéjọbí, Ògúnmọ́lá, bàbá wa Ògúngbè àtàwọn bíi mélòó kan wọ́n wà níbí táwọn rúùlù Ìbàdàn gbà náà. Ìgbà tá a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí wọ́n gbà wá wọlé, bàbá wa ní ká jẹ́ ká jọ ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí igun kan, ká gbé Yorùbá lágbègbè, àdẹ̀gbà fún bàbá. Ìyẹn la fi dá ẹgbẹ́ Alébíoṣù sílẹ̀ ní 1968. Adébáyọ̀ Fálétí. Nínú àwọn tá a jọ dá sílẹ̀ ńgbà náà láti rí alàgbà Ọlárẹ̀wájú Adépọ̀jù Akéwì, bàbá Fálétí fúnra rẹ̀, èmi fúnra mi, Túbọ̀sún Ọdúnsì tí mo wí lẹ́ẹ̀kan, la fi dá ẹgbẹ́ Alébíoṣù yẹn sílẹ̀. Nínú àwọn iṣẹ́ tá a dẹ̀ ṣe fún bàbá ńgbà náà tí a jọ ṣe gẹ́gẹ́ bí ẹgbẹ́ nígbà náà láti rí Ìdààmú Páàdì Míkáílù tó gbajúgbajà. Ipa tí mo kó ń bẹ̀ gbà náà ni Sùfíánù tó jẹ́ ọmọ ọ̀dọ̀ Páàdì, comedy play ni ó wà nínú gbogbo iṣẹ́ yẹn. So ibẹ̀ ni mo ti kọ́kọ́ make orúkọ tí Sùfíánù máàmì kan ó, Sùfíánù máàmì kan nígbà tó pànìyàn tó gbọ́ mẹ́ran sábẹ́, Sùfíánù máàmì kan ó. Eré yìí ó milẹ̀ gidi nígbà tá a gbé jáde. A ṣe sínú atọ́ka, kò sí tá a ṣe sí tán, àwọn ayédègbà tiẹ̀. A ṣe sí fíìmù tá a ṣe sígbà yẹn ni wọ́n pè ní Ìwà pẹ̀lú àwọn tó dékè lánàá. Lẹ́yìn ìgbà tí a ṣe yẹn tán,
a ṣe kí ni orúkọ ọmọ olókùn ẹṣin ó wà ń bẹ̀, eré bàbá tó pọ̀ tó gbogbo eré tá a ṣe ń gbà yẹn ó wà tó pé ìwé ẹ̀ wà wọ́n rò pé wèrè ní o ńbẹ̀ tí bàbá kọ fún ara rẹ̀ à ń ṣe káàkiri gbà yẹn a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún wa ṣe. Ibẹ̀ ni mo ti kọ́kọ́ introduce ẹsẹ̀ tí mò ń lò títí dòní olónìí yẹn. Irú ẹsẹ̀ wo? Ẹsẹ̀ tí mo bá ń rìn tó máa dàbí ẹni wípé ẹsẹ̀ ń dùn yàn tí mò ń tiro rìn. Níta dẹ̀ fi ṣé ńgbà náà ó nídìí màá sọ níwájú tá a bá déwájú. Nígbà tá mo bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yìí pẹ̀lú bàbá Fálétí, ọ̀rọ̀ tún yí dáńdé kó tó di pé nígbà tó yí dáńdé. Ṣé owó náà ló dídá nígbà bí? Kò bí owó bí nǹkan náà ni kí a pé àwa Yorùbá ojú wa nígbà náà àti pé tí ọmọdé bá ń bẹ sẹ́nìkan bá fi ìpẹ́ nìkan yàn oúnjẹ yóò fẹ́ jẹ́gùn ní tẹ̀síwájú. Ṣùgbọ́n nínú àwọn ọ̀rẹ́ mi tí a jọ wà close mọ́ra wa ńgbà yẹn wọ́n fẹ́ gẹ́gẹ́ pé èmi tí mo ti sáàfù àwọn ọ̀gá kan kí ló dé tí mo tún lọ ń ṣiṣẹ́ dọ́dọ̀ ẹ̀dẹ̀kejì. Ara wọn ní Ìṣọ̀lá Ògúnṣọlá Ọlọ́run fọ̀run kẹ́ aṣọ pẹpẹ. Ìgbà tó ń wà lọ́dọ̀ bàbá Ògúngbè àwa wà lọ́dọ̀ bàbá Ògúndé. Ẹ pé ọ̀rọ̀ bí Ògún ó pọ̀ nínú iṣẹ́ ohun tíátà. Èmi náà tí mo tún jókòó Ògúnṣínà lórúkọ tèmi náà ṣe é rí pé Ògún di mẹ́ta báwọn. Ògúnbọ́lá náà bẹ́ẹ̀ Ògún ọ̀pọ̀. So kémi náà bá ẹ̀gbọ́n kí ló dé pẹ̀lú báwọn ṣe mọ̀ mí Ọlọ́run fún mi ní talent why tó pé mi ò fúnra mi ò dá dúró. Mo gbìyànjú àti dá dúró ṣùgbọ́n àkọsílẹ̀ Olúwa kò ní tàsé. Nígbà tí mo kó lọ́dọ̀ bàbá Fálétí mo ní ọ̀rẹ́ kan wọ́n pè ní olówó mojú ọ̀rẹ́ bàbá Gébú ọ̀rẹ́ mi gidi ni àjọ wà lọ́dọ̀ Alébíoṣù nígbà yẹn náà ni òun náà pẹ̀lú wa wá jọ ẹ̀ wá nígbà tá à ń ṣe ẹgbẹ́ Alébíoṣù pẹ̀lú bàbá Fálétí gbà náà. Nígbà tí òun náà ti kúrò òun náà lọ dẹ́gbẹ́ tiẹ̀ sílẹ̀ wọ́n pè ní ewé ńlá tíátà. Àmọ́ nígbà tí mo á kó lọ́dọ̀ bàbá Fálétí mo ti fọkàn sí pé mi fẹ́ tún jọ ẹlòmíì mọ́ ṣùgbọ́n rírò ń tẹ̀yàn ṣiṣẹ́ ìtọ́lọ́hún òun ló introduce mi lọ sí rédíò Nàìjíríà pé ṣebí mo kàwé díẹ̀ kí n jẹ́ ká lọ sí rédíò Nàìjíríà. Òun ló fi mi wọ sí rédíò Nàìjíríà nìbàdàn bí gbà náà. Mo bí freelance artist mo dẹ̀ wọ bẹ̀ mo ń ṣiṣẹ́ ní ibẹ̀ ní Nigerian languages. I'm present ẹ̀lẹ́ ń wo then I introduce comedy play síbẹ̀. Ibẹ̀ mo jẹ́ ọkọ̀ bẹ̀rẹ̀ lókìní ẹ̀ wà pé ní laugh and learn. Laugh and learn yẹn là ń ṣe pẹ̀lú àwọn bàbá wa Mr. Kúnlé Adékúnlé Mr. Adékúnlé pẹ̀lú àwọn ọ̀gá mi tó tún wà ń bẹ̀ pẹ̀lú ẹni tí mo fẹ́ dàpọ̀ òun náà ti kú òun náà máa ń ṣe kọ́mọtẹ́dà tó dúfà tóyìnbó gbogbo wa yẹn lájọ combine. À ń ṣiṣẹ́ yẹn àwọn ayédè láìkẹ́ wọ́n máa ń wá sí rédíò Nàìjíríà tó máa kún bẹ́ẹ̀ every Thursday tí bá fẹ́ ṣe eré báyìí ibẹ̀ máa kún ni. Ibẹ̀ ni mo wá ti pàdé Ajímọ́jàsán tíátà pẹ̀lú ọ̀rẹ́ mi Tẹ́jọ́ Síbà tó introduce mi sí wọn pé máa ní knowledge if you can woo him kó tẹ kẹjọ wà pọ̀ kẹjọ máa ṣe kíní ó dẹ̀ bá mi sọ̀rọ̀ torí pé mo ní àwọn nǹkan kan lọ́kàn mi pé mo fẹ́ kí ìràwọ̀ mi jáde kí ayé ó tiẹ̀ mọ̀ pé èmi náà ní súrà kàdára tí mo fẹ́ tà fàráyé torí iṣẹ́ tí mo ṣe gbọ́n ayé ò tí mọ̀ mi tó mo ṣe fẹ́ ní tó jẹ́ kí n lọ join Ajímọ́jàsán ni Ajímọ́jàsán gbà yẹn ó dẹ̀ ti ní slot ní old WNTV WNBS so ibẹ̀ ni mo ti wá fi lọ join ẹ̀ ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí méèkì ẹ̀ nígbà mo débẹ̀ gbogbo orúkọ kéékèèké tí mo ti ń jẹ́ àpadà ṣe hàn pé gbogbo eléré gbà náà tí a bá ń ṣiṣẹ́ kálukú ló máa ń fẹ́ dá orúkọ níní fúnra gbogbo ìgbà tí mò ń sọ yẹn náà mo ti ń bá àwọn orúkọ kan bọ̀ ṣe pé mo sọ̀rọ̀ ẹ̀kan mo ní Sufianu lọ́dọ̀ bàbá lọ́dọ̀ tèmi gangan àgbọ̀n àṣàlẹ̀ ni mo jẹ́ nínú ẹgbẹ́ alẹ́ Araba Concert Party àgbọ̀n àṣàlẹ̀
so àgbọ̀nsalẹ̀ yẹn ó nítumọ̀ ṣùgbọ́n pápá lolo tí mò ń jẹ́ nígbà yẹn àgbọ̀nsalẹ̀ ẹni tó nífẹ̀ẹ́ oúnjẹ tí ó lè jẹun tí ó pé kò sí tí ilé jẹ tí kò ní tìjú kankan àwọn àgbọ̀nsalẹ̀ ló ní họ́wùhọ́wù so gbogbo ẹni tí bá sì lọ gbòòrò ẹni tó bá yọjú náà pé àgbọ̀nsalẹ̀ kò lè rí kọ́ mọ́ sọ so gbogbo nǹkan báyẹn ló wà lórí àgbọ̀nsalẹ̀ ṣé wàá rí pápá lolo yẹn àṣà kan tí bàbá kan máa ń wà pé tá a bá ti ń ṣeré lọ́wọ́ ọmọ kéékèèké tó bá ti wà ń bẹ̀ bá ti ń ṣe ẹ má dáwọ́ lọ́mọ wọn bàbá ló ń lò ọmọ yẹn o fi sílẹ̀ o ẹran àgbà ni o so ayé wa change sí pápá lolo dòdòdó ni but bàbá ló ń lò bó ṣe jẹ́ nìyẹn so orúkọ yẹn wá mọ́rí pápá lolo yẹn bó ṣe mọ́rí nìyẹn lẹ́yìn ìgbà tí mo á bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú Ajímọ́jàsán mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn tó ti wà ní ọkàn mi pé kí mo fẹ́ káyé mọ̀ ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí gbé jáde number one ṣe rí pé torí pé ọ̀pọ̀lọpọ̀ comedians wà ń gbà yẹn ní àlè gbogbo àwọn eléré comedians ni wọ́n ṣùgbọ́n àwọn tó ń ṣe yọjú nígbà náà tí wọ́n ti ṣáájú tiwa tí wọ́n ti wo orí tẹlifíṣàn táwọn ti jẹ́ torí pé ní ẹsẹ̀ wa lẹ́ ńgbà náà lẹ́ni ńlá lẹ́yìn tó lè kó wa wọbẹ̀ wọ́n mọ̀ pa ní talent yẹn torí pé mo ti ṣe bí mẹ́ta fún wọn ní WNTV WNBS gbà yẹn so yẹn sì tí wọ́n ti 3-month show ni mo ṣe fún wọn tí mo dẹ̀ fi win ní heart everybody ní station gbà yẹn ibẹ̀ ni mo dọ́kọ́ ti the first play mi tí ẹ̀ ń wò tí wọ́n ń pè ní owó tabua gbà yẹn talent hunt ni mo fi ṣe kí wọ́n tó gbà wọlé nígbà tí mo á dọ́dọ̀ Ajímọ́jàsán àwọn tí mo á ti kó sọ́kàn yẹn mo bẹ̀rẹ̀ sí introduce ẹ̀ àwọn orin pé ká máa yí orin torí pé nígbà yẹn kò sí tó ń jẹ́ mo yí orin oríṣiríṣi tó pé every week tí a bá fẹ́ wọ orí station wọ́n máa expect pé kí pápá lolo kó kọ orin kan nínú orin Sàní ni o tàbí Òbé ni o tàbí Fẹlá ni o tàbí ẹni eléré tó bá wà Nàìjíríà gbà náà ní àwọn orin tí mo dẹ̀ ti kọ́kọ́ yí ń gbà yẹn òun ni orin Sàní Adé ọlọ́gbọ́n kọ́lé rẹ̀ sórí àpáta òun ni mo yí sí Pàpílòló gbéyàn rẹ̀ sórí ìbẹ́pẹ níbi tí ọwọ́ Jákọ́bù kò ní tó ọmọ Jákọ́bù gbéyàn rẹ̀ sórí pépé èlé àwọn èkúté dé wọ́n sì gbẹ̀ràn rẹ̀ ọ̀rẹ́ níbo ló gbéyàn rẹ̀ sí ògbéyàn rẹ̀ sórí ìbẹ́pẹ wán ògbéyàn rẹ̀ sórí ìbẹ́pẹ èmi kò fẹ́ ìjà nínú ilé mi èmi fẹ́ ìrọ̀rùn mò ń fẹ́ wán ògbéyàn mi sórí ìbẹ́pẹ ní Mọ́kọ́lá ògbéyàn mi sórí ìbẹ́pẹ ní Mọ́kọ́lá wán so àwọn ayé láìkí ẹ̀ kì í ṣe Sàní nìkan là ń yí Òbé Délé Abíọ́dún nínú àwọn orin Òbé tí mo yí gbà yẹn ni mo ti yí ojú mi rí rẹ bẹ̀tẹ̀ ò lè kó ilé ojú mi rí rẹ bẹ̀tẹ̀ ò lè kó ilé mo lọ sí stadium lọ wòran ọ̀rẹ́ kí ni mo wá níbí kí ni mo rí níbẹ̀ kí n sọ ó wí pé níbẹ̀ ewúrẹ́ ń gbá right àgùntàn ń gbá left ajá ń gbá center forward ológìnní ní kípa ó orí wọn ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́mu tótó ọtí tótó mójúbà ọmọ ẹ lọ́tí ọtí tótó mójúbà ọmọ ọlọ́tí bọ́tí bá ń bẹ níwájú rẹ̀ wọ́n á máa pé ẹni padì àtàtà ọmọ mutí wọ́n bọ́tí bá ń bẹ nígò rẹ̀ sẹ́wọ̀n wọ́n á máa pé ẹni padì àtàtà ọmọ mutí bọ́tí bá wá tẹ́ nígò ọmọ aráyé wọ́n á máa yín mú pìkì wọ́n á máa ṣẹ́jú wọ́n á máa rún mú wọ́n á rò pọ̀ títí tán ń gbọ́ ọtí yóò tán ọtí kù ní gò ọtí yóò tán ọtí kù ní ọtí yóò tán onítèmi ọtí yóò tán ọtí kù ní gò
oríṣiríṣi bẹ́ẹ̀ orin Fẹlá náà ó wà bẹ́ẹ̀ ẹ rí i pé orin Fẹlá gangan la kọ́kọ́ fi mú pẹ̀lú Jacob Isco nígbà tá a ṣe ní 1975 rẹ́kọ̀dù ẹ̀ jáde ní 1975 ibẹ̀ ni mo ti kọ jẹ́kọ̀ ò jẹ́kọ̀ jẹ́kọ̀ ò jẹ́kọ̀ jẹ́kọ̀ ò jẹ́kọ̀ jẹ́kọ̀ ò jẹ́kọ̀ jẹ́kọ̀ ní ògò kú ọlẹ́sì kẹ́ máa parí òrèkọ̀ jẹ́kọ̀ ní ògò dáì ọlẹ́sì tó bá darúgbó jẹ́kọ̀ tell am to go eat àṣẹ ẹnu bí ìbẹ́pẹ́ go eat go chop go die àṣẹ ẹnu bí àgbáyún go and eat ẹnu bí ìyẹn lọ bẹ́ẹ̀. Míì tó ń wá tí a pè ní mo fẹ́ sọ kí ni kan fún yín mọ́ sọ ní so mo fẹ́ sọ kí ni kan fún yín mọ́ sọ ní so àwọn kan pè mí ní dáàdì I no be dáàdì yo àwọn kan pè mí ní dáàdì I no be dáàdì yo wetin you be o tell me I young boy. Wetin you be o let me know Iron boy kí ló fẹ́ ká máa pè ẹ́ o papi lolo o papa kí ló fẹ́ kí n máa pè ẹ́ jọ̀wọ́ papi lolo ní so we cut across bá a ṣe ń kọ yẹn náà la ti ń kọ ti Yorùbá tá ń kọ kò sí lè ta lè yí orin Haruna Ìṣọ̀lá náà ibẹ̀ náà mo ti kọ wípé màá rántí orin tí mo kọ́kọ́ gbára tó jẹ́ ti bàbá wa Haruna Ìṣọ̀lá ìyẹn ni mo fi padà sí fónú disc nígbà tí a bẹ̀rẹ̀ recording gbà yẹn iye tí màá ríre o èmi o lè sí máa gúnyán wálé èmi o lè sí máa ra mọ́tò sọ́nà èmi o ṣáájọ́ máa ṣàmọ́dún o ẹnìkan fẹ́ràn gbígbẹ́ bọ́ fún Ifá a kì í fobi ìdíyàn jòrìṣà òrìṣà àwàdà tó kí dọ́bà ewé ayò àti ewé ìjẹ́ kò jẹ́ méje wọ́n àjọ máa ṣàmọ́dún o bàbá láìkí orin yẹn débi wípé wọ́n kó wa wá nígbà tí wọ́n fẹ́ lọ gbà wọ́ọ̀dù àwa lọ ṣeré fún ní ilé ní Kétu bàbá Haruna Ìṣọ̀lá ló wá ní dandan ká máa ṣe rẹ́kọ̀dù ní fondo disc fóun gbà yẹn the first motor tí ẹgbẹ́ jẹ́sà kọ́kọ́ rà ń gbèsè ayé wa bàbá ló kówó ẹ̀ lẹ̀ ní bàbá Haruna Ìṣọ̀lá àlẹ́ sign pẹ̀lú fondo disc kò sí rẹ́kọ̀dù bíi mẹ́ta fún kí n tó kó tó di pé fondo disc ó parun. So àwọn Jacob àti Adérùpọkọ ẹ ṣe Jacob àti Adérùpọkọ wà lọ́dọ̀ bàbá Ajímọ́jà Sàngbà náà late ọlọ́mọnìtàn nígbà tèmi kúrò ní ọ̀dọ̀ bàbá Fálétí gẹ́gẹ́ mo ṣe wí lẹ́ẹ̀kan tí mo ń ṣiṣẹ́ ní rédíò Nàìjíríà ni ó wá bá mi pé kí n wá join wọn mo bá wọn bẹ̀ ni kì í ṣàwọn nìkan ló wà ń bẹ̀ nínú àwọn tó wà pẹ̀lú bàbá Ajímọ́jà Sàngbà yẹn láti rí ìyá Àjẹ̀bú onígèlè àrà ọ̀pọ̀lọpọ̀ gèdè tí ìyá Àjẹ̀bú wéǹgbà náà lẹ́ẹ̀ṣẹ̀ ń wé lòdì òní sí tó máa wé tó máa ya gàgà gbogbo every week àwọn olówó yẹn máa jókòó sí di tẹlifíṣàn ni wọ́n fẹ́ wúrú gèdè tí ìyá Àjẹ̀bú wé tó ló máa yá ni lẹ́yìn yẹn a rí olóyè Àjèrè tí gbogbo yẹn mọ̀ sí olóyè Àjèrè lónìí Bashiru lẹ́yìn yẹn a rí àwọn Jacob tá à ń pè ní Tajudeen Gbàdàmọ́sí èké sa Jacob Adérùpọkọ wà ń bẹ̀ Ramon Snake the Snake Boy torí gbogbo jíjẹ ní gbogbo obìnrin tó bá ti kọjá iye ọ̀sà ni la fi sọ ní Snake a ní Adamson àbúrò Ajímọ́jà Sàn nìyẹn òun náà ti ṣaláìsí sí wọ́n pọ̀ Àríkúyẹrí wà ń bẹ̀ òun náà ti ṣaláìsí gbogbo àwọn yẹn ti wà ń bẹ̀ kémi tó débẹ̀ àmọ́ ńgbà tí mo débẹ̀ nú àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ti wà lọ́dọ̀ bàbá Adérùpọkọ wà ńgbà tí mo dẹ̀ débẹ̀ tí mo bẹ̀rẹ̀ ta tíṣẹ́ pa wá pọ̀ Jacob lẹni tí mo kọ́kọ́ nífẹ̀ẹ́ sí jù
gbogbo àwọn tó wà lọ́dọ̀ torí ní tó fà á di wípé ìmọ̀ wa ó papọ̀ ṣọ̀kan torí pé ìgbà mo ti bẹ̀rẹ̀ sí ń kọ orin tí mo yí orin yẹn ó sọ fún mi pé bọ̀dá ayọ̀ mo ní ẹ̀ ó dẹ́n láìkì kájọ máa kọrin kí mi kóun náà máa kọ pé òun ní interest láti ṣe nìyẹn. Adẹ́rùpọ̀kọ̀ náà ó ní interest but iṣẹ́ pọ̀ lórí tòun torí nínú Ajímọ́jàsán òun ni Ajímọ́jàsán tó jẹ́ pé òun ló máa ń gbé kiri wọ́n jọ máa ń move so kò tètè ráàyè tiwa ṣùgbọ́n àwọn ò mọ̀ pé òun náà nífẹ̀ẹ́ bí so along the line tí a wá sọ pé tó wá di 1975 tí wọ́n ní Sani Adé fẹ́ dé láti London máa wò pé ó yẹ kí ká wá nǹkan kan ṣe ìgbà yẹn orúkọ ti wà lórí tẹlifíṣàn torí pé tá a bá fẹ́ ṣeré báyìí gbogbo títí máa gbẹ ni àtúpẹ́ lọ́wọ́ lọ nínú àwọn tó jẹ́ eléré ńláńlá tí àjọ ń rè ń gbà yẹn inú wọn ni Aisho ó wà inú wọn ni Jimali ó wà torí àrélù ti wọ̀ ó ti wọlé ńgbà yẹn so gbogbo wọn bá fẹ́ ṣe àrélù lẹ́yìn yẹn bàbá Sàlá àti ilé ìmúlẹ́yìn torí pé òun nìkan ló wà ní LTV WNTV WNBS gbà yẹn ṣùgbọ́n gbà tá Ajímọ́jàsán dé tèmi náà tó a tún wọlé pẹ̀lú ẹ̀ iṣẹ́ yẹn tó wá boom sí so ó di wípé competition wà àwọn bàbá wa Oyin Adéjọbí ni o àti kìíní ẹ̀pẹ́ kóòtù àṣepàlà wọn bá dé so àwọn competition wà ní orí tẹlifíṣàn gbà yẹn ju ìsìn lọ tó pé kò sí nǹkan míì táwọn ayé fẹ́ wò láti relieve wọn ju pé kán lọ sórí tẹlifíṣàn per every week every day of the week ni play kọ̀ọ̀kan máa wà lórí tẹlifíṣàn lọ so bàtà náà dẹ̀ ṣe báyẹn táwa rí ibú ni wọ́n Tájù mo bá yín bí ni ṣùgbọ́n Ọlọ́run ti wọ́n pé kájọ onífẹ̀ẹ́ ara wa ẹ̀jẹ̀ àjọ máa ṣe pọ̀ bá ṣe wá bẹ̀rẹ̀ ni mo wá organize another territory inside a territory that is Jesters International under Ajímọ́jàsán ni àwọn àgbà náà màá sọ sí pé ní ẹgbẹ́ Jesters International part of Ajímọ́jàsán theatre group torí pé comedy nìkan la fẹ́ máa ṣe gbà náà bá a ṣe wọlé ni ó dẹ̀ gbà fún wa torí ó jẹ́ pé nìkan tó máa ń rí sìn pẹ̀lú èèyàn ó mọ̀ wípé mo ti ní group rí èmi náà kò fẹ́ make orúkọ mi so kò object ibẹ̀ yẹn la wá wà títí tí 1975 tààrẹ Sani Adé fẹ́ dé bọ̀dá mi ló fẹ́ host ẹ̀yẹn Yínká Ẹ̀ṣọ́ onírẹ́kọ̀dù ni ó dẹ̀ láìkì Sani gan àwọn tó gbé Sani gangan lárugẹ gbà yẹn so pẹ̀lú ọmọ ìlú ẹ̀ kan wọ́n pè ní Alóńgẹ́dì Taylor níbàdàn bí lókè ayé ní Òkè Bọ́lá ńbẹ̀ òun náà gbajúmọ̀ dé Taylor ni òun àti Fágbóǹgbà yẹn wọ́n jọ wà olówó ni wọ́n ẹ jẹ́ kí n wá ṣe side attachment fún bàbá kájọ fi wẹ́kọ̀ mi wọ́n ní kí la fẹ́ ṣe ẹ̀yìn ẹ̀ fi yẹn lẹ̀ ṣẹ́dọ̀ pé ṣe bó ń tíátà ni mo ní a lè gbé tíátà náà jáde káyé ó máa wò live láì sí pé hall mo ní kò sí ní tí fi ṣe yẹn just to give them some comedy and make them laugh olókè bá ṣe wọ́n ṣe gbà fún wa nìyẹn ní Ìbàdàn Tennis Club bàtà dẹ̀ lọ síbẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí àwọn èèyàn jankan-jankan ní abápàdé ń bẹ̀ tí wọ́n dẹ̀ di ọ̀rẹ́ wa pẹ̀lú iṣẹ́ tá a ṣe ń jọ náà Sani Adé náà ó kàn máa ń gbúrò wa ni kò rí wa rí so nígbà tí wọ́n wá ní ṣetán tó wá ní kó yá ká ṣeré ọ̀rẹ́ mi kan kọ́ lóun fọ̀rùn kẹ́ òun náà ń ṣiṣẹ́ ní tẹlifíṣàn gbà yẹn wọ́n pè ní Àṣùbìkè ìyẹn ló ṣe mọ́níjà wa gbà yẹn bó ṣe pè wá wọlé nìyẹn ibẹ̀ láti kọ́kọ́ ṣe Jacob school fáwọn èèyàn live inú àwọn tó wà bẹ́ẹ̀ gbà yẹn kábíyèsí Ọ̀ọ̀nìfẹ̀ tó ti wàjà sìn Òkú Adésíjú Adé Àtọ́ba tẹ́lẹ̀ ńgbà náà kò tí ì jọba Ilé Ifẹ̀ ó wà ń bẹ́ẹ̀ Fájẹ́mirókùn Henry ó wà ń bẹ́ẹ̀ Sokas Industry wọ́n wà gbogbo àwọn ẹ̀yàn olówó Nàìjíríà jàǹkàjàǹkà náà wà ń bẹ́ẹ̀ rẹpẹtẹ tí wọ́n wá wò pé wọ́n rẹ́ni pé irú àwọn ọmọ wo lélẹ̀ so ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí make mark wa we are the first person to take theatre into the society pé téèyàn bá ń ṣe ìnáwó òkú ni o ó ń ṣílé ni o ó ń kó ọmọ jáde ni o we can perform there without going to any hall àwọn èèyàn wá wo pé bí Sani ṣe ní interest wa ni
so we become friends. Ó wá di pé gbogbo show ẹ̀ tó bá fẹ́ ṣe ó máa ń pè wá pé ká ṣe side attraction gbà yẹn. I was early 75, 76, 77, 76, 77, 78 bá ṣe bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ nìyẹn. Àdẹ̀bá tọ́ gan tó pọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lẹ́yìn ìgbà yẹn àwọn bíi Barrister, Délé Abíọ́dún, name it nínú àwọn Nigeria artist títí kan àwọn Igbo. Mo rántí pé ọ̀rẹ́ mi kan kọ́ ló ń fọ̀rùn kó náà báyìí Igbo ni tí n bá fẹ́ ṣe eré báyìí tí ò bá tí ì rí á ní come my friend come and stage for my kìíní wọ́n ń pè màá rántí orúkọ ẹ̀. So lẹ́yìn ìgbà yẹn àìrí pé rẹ́kọ̀dì tí mo kọ́ ṣe ń gbà yẹn tó jẹ́ rẹ́kọ̀dì Igbo òun làwọn ọmọ Igbo kọ́kọ́ fi like mi tẹ́wọ́ gbà. Òun ni mo rò pé dúdú wù mí pupa wù mí ayinrin wù mí ẹ bá ń wáyà. Dúdú wù mí pupa wù mí ayinrin wù mí ẹ bá ń wáyà. Ẹ bá mi wo obìnrin kan tó gbá mú ṣe kí n mú ṣaya. Pápílòlò fọkàn rẹ balẹ̀ má bẹ́ẹ̀ wáyà. Rùpọkọ ló sọ wípé Pápílòlò kú tẹ́ǹbà I go get you once you see you go take am go Ìbàdàn he go dey cook food for you. Ó ń sọ fún mi wípé yeyeye Pápílòlò kò ní lè fẹ́ gbogbo ọmọge. Pápílòlò kò ní lè fẹ́ gbogbo ọmọge. That is Nicole Mbaga. Ó like mi débi pé kọ́nà ọba mi mọ ó pẹ́ tá a ti ríra bóyá ó ti kú bóyá ó sì wà láyé bí ó ti kú mi lè sọ. So àwọn orin Igbo náà à ń ṣiṣẹ́ lórí wọn. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìyẹn ni bá a ṣe jọ pàdé ara wa lọ́dọ̀ Ajímọ́jàsán. Ǹjẹ́ iṣẹ́ yìí ṣó mú wá fún yín gbà yín? Owó kẹ̀ kò sówó nínú iṣẹ́ tíátà ń gba gbogbo àti mò ń wí yìí. Ní àkọ́kọ́ tí a bá jáde tá a bá gbé eré lọ jáde pé a lọ ṣeré fún àwọn èèyàn ní hall. Lẹ́yìn ìgbà tá a bá sanwó hall gbogbo owó tíkẹ́ẹ̀tì tá fi ń wọlé sílẹ̀ kan ni. Bàbá Ògúndé ó ń gba 2 and 6 àwọn torí pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sílẹ̀ kan ni. Ní a bá rí bí a bá ti pa pọ́n méjì pọ́n nígbà náà kò sí náírà. Bí a bá ti pa 2 pounds or 4 pounds ọba ni wá. A máa ṣe délé ni. Then television house ní LTV WNTV WNBS ńgbà yẹn tó ṣì wà apart from NTA lẹ́kọ̀ọ́ níbàdàn tá a ti ń ṣeré níbí báyìí ní tí wọ́n sọ fún wa per program is 250 naira per program. Àdèmá káwọn ọmọ lọ àmọ́ àṣìbọ̀ tí yẹn kọ́ lájẹ́ ńgbà tí orúkọ ti wà tí a ti make orúkọ yẹn tá a bá wá jáde a wá sọ owó tíkẹ́ẹ̀tì wa di 3 and 6 àdẹ̀dùpẹ́ pé àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí wò wá. Orúkọ làwa lẹ́gbà náà kò sówó kò sí owó rárá ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé orúkọ yẹn a mú iyì tá a dẹ̀ níbẹ̀ ni wípé à ń make sure pé gbogbo iṣẹ́ tá à ń ṣe kò ń ṣe pé kẹ̀kẹ́ wòran play kẹ lọ. Ẹ rí i pé gbogbo iṣẹ́ tí Jester ṣe láyé because láti ìgbà tá a ti wà lọ́dọ̀ Ajímọ́jàsán tá a pè ní Jester International a division of Ajímọ́jàsán theatre ní 1975 1978 79 ni mo la sọ pé a fẹ́ jáde a fẹ́ free bí ó tẹ̀ jẹ́ pé kò fẹ́ gbà fún wa torí pé àwa ni the main characters tó rí láìlè ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ó gbà. So 1980 to be precise that launched Jester International both at Lagos and Ibadan. 1980 tá a wá launch yẹn Lagos television ló kọ́kọ́ gbà wá wọlé. No, yes, Lagos television ló kọ́kọ́ gbà wá wọlé. Ìgbà yẹn Jimmy Odumosu ó kúrò ní LTV8 ní Lagos television wọ́n gbé wá as head of kíní ní LTV8 ìgbà tán dálẹ̀. So àwa ó dẹ̀ ti mọ̀ wá pẹ̀lú Rẹ̀mí Babalọ́lá àwọn ẹ̀ ló wá kó pẹ̀lú wa pé ká máa bọ̀ àwa làwọn fẹ́ lò fún ibẹ̀ yẹn láti open and we went there. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibẹ̀ ní àbájọ pé a ṣe díẹ̀ owó díẹ̀ wọlé fún wa torí àgbọ̀dọ̀ gbóná Ọlọ́run mọ́ra. Nígbà tá a dé kó yẹn àwọn fún wa ní 400 naira per program. So inú wa tó ń dùn pé at least but ká tó parí program wa ní Èkó àwọn kan tá ti pé wọ́n ti pín state gbà yẹn Ògùn ti lọ
àwọn tí àjọ tó ń ṣiṣẹ́ Ìbàdàn bí. Then there is one thing I must let you know tó pé ní Ìbàdàn bí bẹ́ẹ̀ ṣe kínní yìí tá à ń wò yìí náà máa ń to stage fún wa tá a máa ń record tó pé sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ bá ṣe ń ṣe náà máa wò ó lé àmọ́ nígbà tó rí pé à ń record wọ́n máa kan stage fún wa ni nígbà máa débẹ̀ wọ́n sọ fún náà olóògùn níyì mo ní look èmi ò lè ṣe ewu àwọn play tó wà lọ́wọ́ wa we want it live ó ní àṣà ò igbó ló wà lẹ́yìn igbó kìíní yìí ẹ ṣe bẹ́ẹ̀ ní kébù ẹ jẹ́ ká fà lọ síbẹ̀ and let's do something live tó wà lively ju tẹ̀sí ó ní sọ máa work ṣe dẹ̀ pé lọ́dún ọpọlọ ẹ̀ pé gan wà ní ká try ẹ̀ àwọn alákọ̀ọ́kọ́ ṣe live performance pé ká lọ sínú igbó ká record live tán dẹ̀ show ẹ̀ nígbà tí wọ́n show owó tabua wọ́n rò pé wọ́n wo fíìmù ni because wọ́n fẹ́ rí ojú ọ̀nà tá a ti ń rìn kì í ṣe pé a máa gé igbó tó dá máa wá kíní síbí a máa kó igi wọ́n máa so mọ́ ẹgbẹ̀gbẹ́ kíní igbó mélòó la fẹ́ rìn bí tá a máa ti rówó he so there is movement nínú igbó yẹn omi tá a fẹ́ lò wọ́n rí nígbà tá a ṣe bí àwọn bàbá sàrà náà ní pé they want live recording pé àwọn náà fẹ́ jáde gbogbo wa bá ṣe meeting bọ́n ṣe ń ṣe nìyẹn dòní olónìí so àmọ́ ìyẹn ni first achievement wa ni but Èkó láti kọ́kọ́ rí owó díẹ̀ ṣẹ́dẹ̀ mọ̀ pé àwọn tó wà ń bẹ̀ ọ̀làjú Èkó ju ti gbogbo other state lọ I'm sorry to say this nínú àwọn tí Táíwò Alimi the former commissioner for Ogun State he was one of my producers at Lagos. There's one Alhaji náà tó ń jẹ́ bẹ́ẹ̀ apart from Remi Babalola ẹ dẹ̀ pé program méjì là ń run lẹ́kọ̀ọ́ à ń run radio and television so àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ara àwọn achievement nígbà yẹn ká tó wá bọ́ sí Ògùn wà ní pabambari torí a ti ṣe fún wọn ní Ògùn gan kó tó di pé ìgbà yẹn gan wọn ò tiẹ̀ tí ìgbà wá lọ́yọ̀ọ́ pé ká máa ṣe ní television Ọ̀yọ́ but Lagos Ògùn no ọ̀gá ni wọn. ṣé a lè sọ pé ikú Jacob ló fọ́ ẹgbẹ́ yìí. Ikú kọ́ ló ń fọ́ ẹgbẹ́ ẹ̀ ṣe rí nǹkan kan tẹ́mi ní belief lé lórí ni wípé básìkò ẹ̀dá ọba tó kò ní lọ ṣùgbọ́n it's a vacuum to the. ó mú ìfàsẹ́yìn bá ẹgbẹ́. Exactly it's a vacuum torí wípé gbogbo ìgbà yẹn nǹkan ti ń gbẹnu sílẹ̀ ní Nàìjíríà so yẹn ń sìn kó tó ẹ̀ tuntun pé òkú ní 1987 kò sí much on television gọ́ọ̀mẹ̀ntì ò fọ́ǹdù wọn mọ́ wọn ò dẹ̀ rówó pa ní commercial bíi ti ìsìn tẹ̀ ń pa ní ìsìn so problem yẹn ti wà nínú television house kó tó di pé Jacob gàgà fún ẹ lọ so yẹn ń sìn but for 80, 81, 82, 83, 84, 84 tí gbogbo kan fi ń descend yẹn ìgbà yẹn láti ìwọ̀nba ọdún 4 sí 5 yẹn àti make orúkọ yẹn àti capture gbogbo states ní gbọdọ̀ púrọ̀ fún yín even délé Haúsá because a bá lọ sí north mo ń record wọn ní north on their television I record fún wọn ní Zaria on their television and so on and so forth adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn tó sọ pé Jacob ó kú pé torí pé ó ti mọ̀ pé òun máa kú lòun ti ṣe Jacob school rárá o 1975 láti ṣe rẹ́kọ̀dù mo ti ṣe rẹ́kọ̀dù Jacob school 1987 ni Jacob kú. kí ló fa idea Jacob school. Idea Jacob school is just a simple thing a máa ń lọ káàkiri tá a máa ń ṣe floor show àwa ní gbogbo àwọn eléré tó dẹ̀ wà nígbà náà Nàìjíríà yìí ṣàṣà ni olórin tó jẹ́ pé kì í ṣe ọ̀rẹ́ Jesters inú wọn ni Jacob Olúwọlé ọ̀rẹ́ wa gidi ni a jọ lọ sí play mọ́jú káwa tó padà wá síbàdàn òun wá lóun fẹ́ lọ ṣeré ní Ìjẹ̀bú Òde nígbà tó ń ṣeré yẹn lọ́wọ́ olórin ni oníjùjú ni ọ̀dọ̀ ẹ̀ ni mo fẹ́ gbàgbé orúkọ bọ́ yìí tó ti ń ta gìtá fún
so yẹ yín tó ti ń ta gìtá. Nígbà náà ni ọ̀rẹ́ wa yẹn ó wá slump lórí stage ó kú, ìyẹn Jacob Olúwọlé yẹn. Nígbà tá a wá ka pépà ńjọ́ kejì la gbọ́ pé Jacob Olúwọlé is cool. Mo ní kí ló ń máa fa ikú máa ká mo ṣe lọ sọ́dọ̀ Jacob nìyẹn nílé ọ̀dọ̀ ẹ̀. Màá ní Jacob, wọ́n máa ní Jacob kú. Ṣé àwọn pé as somebody tó pé ọpọlọ ẹ̀dẹ̀ máa ń jí sí iṣẹ́ bó ṣe bú ẹkún nù. Ta ló pé mo kú kankan báyìí. Ibi tí àìdíà Jacob school ti wálé nìyẹn. Jacob Olúwọlé ló kú, kò ń ṣe Jacob ti wà. Bó ṣe jẹ́ nìyẹn. Báwo ló ṣe wá kú gan? Tọ́lá àwọn kan ni wọ́n fi ṣoògùn. Number one, Jacob ṣe rí pé normally kò ń ṣe abuké ni Jacob. Ó ní problem sickle, ó sick ni. Then pẹ̀lú sickness yẹn UCH ń bẹ̀rẹ̀ ló ti kọ́kọ́ sí láti admit ẹ̀. Wọ́n dẹ̀ battle life ẹ̀ tó fi. Nígbà tí sickness yẹn wá lọ tán ni ayé ẹ̀ torí yẹn ó ga, ẹ̀yìn ẹ̀ ga. So nígbà wọn á discover wípé lung ẹ̀ ẹyọ kan ló ní. Òun ló fi ń pump, òun ló fi ń ṣe ẹ̀jẹ̀, òun ló fi ń mí. So iṣẹ́ tá a dẹ̀ ń ṣe ó jẹ́ kó overwork ààrẹ. So ibẹ̀ yẹn ni problem sickness ẹ̀ ti wá títí. Gbogbo bá a ṣe jọ ń ṣeré kiri yẹn, owó tó ná sí orí ààrẹ nígbà náà tó wó ní yìí ó kéré jù láàrin ọ̀sẹ̀ sí oṣù kan nothing less than 10,000 kó tó di pọ́ lọ́wọ́ kan survive ẹ̀ báyẹn. So sickle ni ìkíní ẹ̀ ti wà lára ẹ̀ tipẹ́tipẹ́, ó sick ni ìṣepé kankan mi. Ó kò dá gbogbo ìgbà tá à ń ṣeré yẹn on the January 28 or so a sì ṣe iṣẹ́ ní cultural center tá a lọ ṣiṣẹ́ ń bẹ̀. Nígbà tá a dẹ̀ ṣiṣẹ́ tá a parí iṣẹ́, nígbà tá a ń gòkè bọ̀ láti orí cultural náà pé bọ̀dá ayọ̀ nìyẹn. Ó ní ó náà pé agbára ò sí fún òun mọ́ pé ó ń rẹ̀ ń wá láti inú. Gbogbo ìgbà yẹn ó ti ní problem yẹn torí pé tó bá sì kì bá yẹn gbogbo ara ẹ̀ máa wú. Tó bá wú báyẹn wọ́n á lọ ṣe àwọn doctors àwa wọ́n á ṣe. Wọ́n á ní owó tẹ̀ fẹ́ lọ sí hospital mọ́, òun fẹ́ ṣe kankan mọ́. Yá lọ. Ṣe pé bóyá àwọn àgbàlagbà ń sọ pé téèyàn bá fẹ́ kú yóò máa sọ. So sickness yẹn tó wà lára ẹ̀ náà ló fi jẹ́ kókó. Mo wà pẹ̀lú ẹ̀, mo wà lọ́dọ̀ ẹ̀ tá a jọ ṣeré títí di nǹkan bíi 11-12 kí n tó kù lọ́dọ̀ ẹ̀ lọ́sùn. But early in the morning on the 22 of February 1987 ni àbúrò ẹ̀ kà máa lọ bá mi dé pé kí n máa bọ̀ wọ́n ní kí n máa bọ̀ ní bóde o báyìí o. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní Tájù ti dákẹ́. That was how he died. So kì í ṣe pé bóyá ẹnìkan kò fi ṣògùn owó, ẹnìkan kò ṣe kankan. So bó ṣe jẹ́ gẹ́gẹ́ nìyẹn. Láti ìgbà náà a ṣiṣẹ́ lẹ́yìn ìgbà tó kú bóyá you may not be aware, a tún rí ọmọ kan tó gbà táwọn èèyàn complain pé ká wẹ́lò mí nǹkan kan báyẹn. Ọmọ kan wá ṣẹ̀ṣẹ̀ bá mi, òun náà ti ṣaláìsí nísìn. Tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ pé wọ́n la Jacob sí méjì ni. Mo tó Gbàdámọ́sí lòun náà jẹ́. Màá sọ ní Joshua. Nígbà tí Joseph nígbà tó wá kú mo fi ṣe ọkọ̀ ayé pé Jacob fi àbúrò ẹ̀ ránṣẹ́ látọ̀run. A lọ ṣeré, mo mú lọ, ó lọ ṣeré ní National Theatre Ìgànmú lẹ́kọ̀ọ́. A week la fi run theatre ń bẹ̀ tí wọ́n á wò ọkọ̀ ayé la pé title yẹn. So bí ìgbà tí ẹni tó kú tó padà wá tó wá sọ fún wa lójú àlá pé ẹ̀gbọ́n mi ẹgbà ọmọdé mi fẹ́ fi ilé ayé sílẹ̀, mo fi rọ́pò ara mi. Àwọn èèyàn dẹ̀ accept ẹ̀. Gbogbo lọ a lọ sí north, àwọn north dẹ̀ láìkí ọmọ ẹ̀ títí but bàtà dé because they are not for all this problem. Gbogbo problem tán ní pé wọn ò lè ṣe wàhálà, wọn ò lágbára bíi tiwa. Ìgbà tó náà dé tó a ti jẹ́ aláàbọ̀ ara báyẹn. So bó náà ṣe develop problem yẹn ló bá jókòó sílé ni ò bá fi wá mọ́. Along the line ó jókòó sílé fún bí oṣù mẹ́ta ó lóun ò ṣeré mọ́. Nígbà tí mo kàn dé máa gbọ́ ni mo gbọ́ pé òun náà ti ṣaláìsí. Ó bá dàbí pé bóyá à ń fi àwọn abuké ṣoògùn owó àfi sílẹ̀. Kí ló dé? Kó lórí iṣẹ́.
iṣẹ́ ń tẹ̀síwájú, Nàìjíríà ni ò tẹ̀síwájú nípa iṣẹ́ eré. Àti pé tẹ́yìn náà bá wò dáadáa rí i pé láti 1989-90 bàbá Sàlágà ní problem on television, kò sẹ́ni tó ń ṣeré lórí television. Oyin Adéjọbí ẹ̀rẹ̀ máa lórí television, gbogbo wa pátápátá, because television ò function mọ́, wọn ò lè gba eré wọlé mọ́. Then number 2, nígbà gbogbo àtàwọn sọ̀rọ̀ yìí fíìmù ti ń dé kọ̀ọ̀kan, àti launch the first home video tá à ń pè ní Ẹkùn pẹ̀lú Àlàdé Arómirẹ́ngbà náà. Èmi àti Aishu kọ́ ló ń fọrùn kẹ́ lájọba kọ script nínú yàrá mi níbi tí mò ń gbé gbà yẹn. So launching tá a ṣe launching ẹ̀ tán báyìí, gbogbo ayé ti ṣíjú sí video coverage. So yẹn sìn yọ pé fíìmù olówó ńláńlá là ń ṣe gbà yẹn táwọn bàbá Sàlá ń ṣe Ògúndé. In fact kí ni gan-an ọkọ̀ bẹ̀rẹ̀ film making pé à ń ṣe Adelove. Gbogbo yẹn gbogbo àwọn lè ṣiṣẹ́ lórí tẹlifíṣàn mọ́, because torí tẹlifíṣàn yẹn àwọn fi pé àwọn yẹn ti ń rò pé ẹni tó bá ti lórí tẹlifíṣàn, but títí dì sí wọn ò pick. Tẹ bá máa ṣiṣẹ́ lọ ń ṣe báyìí, wọn á ní sọ pé kẹ́ lọ wá sponsor wà tàbí kẹ́ wá ẹni tó bá máa ṣe kíní wá. So bó ṣe jẹ́ nìyẹn, kì í ṣe. Kí ni ìyàtọ̀ láàrin tíátà àgbà yẹn àti tàsìkò yìí? Olóòtú mi, ìyàtọ̀ pọ̀. Tíátà àgbà yẹn fara ṣe ni, tíátà àsìkò yìí fowó ṣe ni. Torí pé mo rántí first film mi tí mo record, I was having 6,000 with me. Mo fi ṣe the first program mi tó jẹ́ tíátà àgbà yẹn, first film mi gbà yẹn. Kí ni àkọlé? Àkọlé ẹ̀ ni wọ́n ní Òbúkọ. Nínú Òbúkọ yẹn, nígbà tí mo release ẹ̀, àwọn tí ó fún lórúkọ Nàìjíríà yìí, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, they are still, many of them are still alive. Bí àwọn wo? Ara wọn ni Fọ́kòkò, àgbà tí ò tó létí àmọ́ gbọ́, tó ń dé bá ń gbọ́ dẹ. Fọ́kòkò tó ń jẹ́ yẹn, inú Òbúkọ ló ti ń jẹ, inú fíìmù mi ló ti ń jẹ. Bàbá mi lẹ́kọ̀ọ́ kọ́ ló ń fọ̀rùn kẹ́, inú fíìmù mi ló ti ń jẹ. Ìyá ń gbá live kọ́ ló ń fọ̀rùn kẹ́, inú fíìmù mi ló ti ń jẹ. Kùtẹ́lú and many others tí ó yẹ pé inú fíìmù yẹn ni wọ́n ti ń jẹ. 6,000, mi ì ná 6,000 sí tán. Ṣùgbọ́n nísìnyí tẹ́ bá máa ṣe fíìmù millions náà dẹ̀ ná. But nígbà yẹn àwa ń fi ara sí torí pé kò sówó, ṣùgbọ́n a nífẹ̀ẹ́ àwọn èèyàn, a fẹ́ káwọn èèyàn mọ̀ wá pé we are still on. Dìsí náà èmi àti Adérùpọkọ ẹgbẹ́ òfò ibẹ̀ la ti kọ́ nínú orin rẹ́kọ̀dù mi tó kọjá pé wọ́n rò pẹ́gbẹ́ ti tú, kàkà kọ́ màá rántí orúkọ mi, ìrántí orúkọ àìsàn ń ṣe ní mi tẹ̀ tí ì ṣe fídíò coverage yẹ. So wọ́n rò pẹ́gbẹ́ ti tú ni. Ó tún jẹ́ ọ̀nà ẹ wò ẹ tún wò ẹgbẹ́ òtú, ẹgbẹ́ wà níbẹ̀ jaburata. So ẹgbẹ́ òtú à ń ṣiṣẹ́ lọ, but kò sí agbára bíi ti jọ̀ mọ́ lórí tẹlifíṣàn làwọn èèyàn ò fi rí wa wò bó ṣe jẹ́ nìyẹn. But lórí fíìmù ìkọ̀ọ̀kan tó ní kálukú, òun tẹ̀ ń ṣe fíìmù jù mí lọ. Tẹ bá dẹ̀ wọ̀ ẹ́ pé lọ́wọ́lọ́wọ́ ń sìn, òun ni Jennifer Fada. So èmi náà ṣe tèmi lọ́tọ̀ọ̀tọ̀, mo mọ̀ pé oko fíìmù kan mo ti dé ń sìn, tí mo tẹ́ fi ń pè mí ẹ pé mo wà lóko kan, mo gba àyè ni pé mò ń bọ̀ bàdàn pé mo fẹ́ wá àtẹ̀ǹdì yìí. Àìṣẹ́ kò ní Ìṣẹ́yìn ni pẹ̀lú òjò pa gbogbo. So yẹn sìn, so idán ṣe ń lọ. Adúpẹ́ tọwọ́ Ọlọ́run, kò sí ní ta iṣẹ́ kápẹ́ntà lákọ̀ọ́ ní ìsìn ni, kò sí. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ìwọ̀nba tá a ti ṣe sílẹ̀, torí àwọn ọmọ ẹgbẹ́ wọ́n lọ́wọ́lọ́wọ́ ń sìn, wọ́n rí sí àgbààgbà pé àwọn mọ̀ pé àwọn bàbá yìí ló fi iṣẹ́ ilé àwọn lọ́wọ́ táwọn ń jẹ. Ọ̀pọ̀lọpọ̀ wọn ń sọ̀kalẹ̀ láti máa help àwọn àgbààgbà. So ìwọ̀nba kọ̀ọ̀kan tí wọ́n lè ṣe, wọ́n ń ṣe. A dẹ̀ ń sọ fún wọn wípé bójìjì ti wù kó ṣe tó, gbólówó òjìjì ọba kú, òjìjì náà ń kú o. Àbẹ́mọ̀ bẹ́ẹ̀ ni. So far you are still moving, òjìjì yín, your shadow will be following you. So gbà tí ìkú ń tà ń ṣe náà a sì lè ṣe. So try to remember us láti ń pè wá ṣiṣẹ́ kọ̀ọ̀kan tá à ń ṣe. Bí o tẹ̀ pé wọ́n bá díẹ̀ tàn fún wa,
àfihàn àkàrà àtẹ̀kọ́ à ń jẹ bí iṣẹ́ mi kéékèèké bá dẹ̀ yọjú bóyá a fẹ́ ṣe MC ni o bóyá a fẹ́ ṣe kankan ni o tó ń bá ẹ̀yin bàbá àtẹ̀fẹ́ rí yín ẹ wá fojú hàn bí bàbá à ń lọ bẹ̀ wọ́n dẹ̀ yẹ wá sí ń bẹ̀ dáadáa à ń dúpẹ́ fọlọ́ fún yẹn àkọsẹ́ mi o ẹ ṣáà máa pè wá lóde kẹsì máa náwó mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run to God be the grace oore ọ̀fẹ́ tọ́lọ́run fún wa ayé ìjọ ní àìgbá lọ́jọ́ kájọ́ ìbànújẹ́ lọ́jọ́ orí ṣùgbọ́n tá a bá wà ní pòṣíṣẹ́ tá mi wà níbi tí mi wà mo dúpẹ́ pé ìbànújẹ́ kọ́ lọ́jọ́ orí o mo dúpẹ́ pé tí mo mọ kalẹ̀ mo ń jẹ́ presently ọdún ni mo clock 83 years and with the grace of Lord àwọn ọmọ mi gbogbo àwọn tó wà bí irú àwọn gbẹ news people like you tó pé wọ́n ti mọ̀ mí ní Nàìjíríà bí àtàwọn tí mo ti ṣiṣẹ́ fún they even celebrate me in UK báwọn tẹ̀ gbé mi lọ they came here to record wey àwọn fẹ́ celebrate bàbá ẹ̀ I don't know how they come to know and they came and they sent messages so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yẹn pé oore ọ̀fẹ́ Ọlọ́run la fi ń live adẹ̀ ń jẹun àmú mo ṣe wá pé gbogbo yín náà ebi ò ní pa yín ẹ rí pé inú orin Sunny Adé kan mo yí mo ní rice and beans o is for gentlemen only meat o for papi lolo one rice and beans o is for gentlemen only meat o for papi lolo over there Asegbo yes rice for you oh yes rice for you yes rice for everybody one we must eat and not be merry one we must eat and not be merry torí pé ògùn dá méjì ẹmu làwa ó mu pa àní ògùn dá méjì sẹ́ ẹmu làwa ó mu ìmúmú Jacob dùbúlẹ̀ níbi tó burú ẹmu o ẹ bá wa wẹ̀rẹ̀ mu lọ ògùrọ̀ àná máa mú pàníyàn so a sì ń dúpẹ́ ògùrọ̀ àná sì ń pààyàn ìyẹn ni wípé eré tá a sì ṣe a dúpẹ́ lọ́wọ́ náà iṣẹ́ tí wọ́n gbé lé mi lọ́wọ́ sí náà nìyẹn ṣùgbọ́n nǹkan kan wà bẹ́ẹ̀ wọ́n ní bí owó ò bá sí àìdá sàkíní kan money is everything even in this country owó ní gbòǹgbò ẹsẹ̀ bó o bá sówó kò sí ní tá a lè ṣe agbára wà tẹ́ bá wọnú àwọn chef mi bẹ̀ yẹn ojoojúmọ́ ni mò ń kọ ìwé tí mo dẹ̀ ń kọ story wà bẹ́ẹ̀ rẹpẹtẹ bí mo kú lónìí àwọn ọmọ mi á gbé jáde wọ́n á máa rí nǹkan kà fún yàn àmọ́ àwọn tó dẹ̀ ń pè mí pé kí n jọ kí n bá wọn kọ scripts mo ti kọ scripts lọ fún ní Amẹ́ríkà mo ṣe ń kọ lọ́wọ́lọ́wọ́ báyìí mo ń kọ ní káàkiri bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò sígbàkigbà tí wọ́n ṣe ṣùgbọ́n kò sówó iṣẹ́ wà rẹpẹtẹ tí mo fẹ́ ṣe tó níwọ̀ ọba dé lọ́wọ́ lágbára Ọlọ́run à á ṣe ọ̀nà tó gbà wá ní bí ó dàbí ọ̀rọ̀ Sunny Adé ní ọba ó ní kábíyèsí lòun ó ní ṣùgbọ́n òun mọ̀ pé ọba onílù lòun ó jẹ èmi ò mọ̀ pé oníwàásù orí eré ìtàgé ni wọ́n ṣe ni torí pé ẹ rí pé gbogbo eré tá à ń ṣe àfi ń kọ́ wọn lọ́gbọ́n ni owó tá a bá kọ́ wa pé ká má máa sojú kòkòrò àti gbogbo àwọn eré mi Kókó Arúgbó ká má sọ̀kánjú à débi tá a máa lọ sí nǹkan ní ìkankan lọ máa jíjẹ ká máa jalè òun ni Kókó Arúgbó pé lẹ́yìn ìgbà tán ti jẹun tán tó lọ síbẹ̀ tó lọ ń jí nǹkan oníkan jẹ kó tó di pé ọwọ́ bà. ọjọ́ wo nínú yín dùn jùlọ níbi iṣẹ́? Gbogbo ìgbà nínú mi máa ń dùn omi ìgbọ̀rọ̀ kúrọ́ fún yín ṣùgbọ́n ìjọ́ tínú mi kọ́kọ́ dùn jù ni pé ìjọ́ tí rẹ́kọ̀dù mi kọ́kọ́ jáde Jacob is cool ní 1975 inú mi dùn púpọ̀. Mo dúpẹ́ gbogbo ẹ̀bùn tí Ọlọ́run fún mi ní ọmọ gbogbo ni wọ́n yàn tán yanjú àwọn ni mò ń jẹ lónìí ìkànnú ẹ̀ náà níbi tí ẹ jókòó sí lónìí bó ṣe kéré mọ́ yìí èmi mo ní ó ti tó àgbà kọ́ máa ṣàn jù báyìí lọ yàrá kan làásùn bẹ́ẹ̀ ẹsẹ̀ mẹ́fà ni ṣé tọ́lọ́ bá ti lè ṣe ibi ìrọ̀rùn fún yàn téèyàn ń sùn tó ń jí tó dẹ̀ ń jẹ tó ń mu tó dẹ̀ ń rí àwọn ọmọ ẹ̀ tán ṣe kan dáadáa àṣeyọrí kò jù báyìí lọ.